TNT alábòsí nìyẹn because èmi wà lẹ́nu mo ní làákàyè ó gbé mi ò dá ẹ lóhùn because mo kọ pé kí ló ń ṣe ẹni yìí kí ló ń ṣe ẹni yìí kí ló ń ṣe mi ò ní láti máa bẹ́ẹ̀ máa pariwo TNT ìwọ ní ẹ tó bá níbẹ̀ ṣe lọ́wọ́ tí ó bá play ara ẹ̀ ló ń ṣépè fún TNT tó máa ń sọ̀rọ̀ okó àtòbò ni mò ń bá wí alábòsí nìyẹn wá sọ fún mi wípé gbogbo ìwà tí Lizzy ń wù ò mọ̀ sọ fún mi pé ìwà tí Lizzy ẹ̀ ń pera yín lẹ́yìn sọ fún wọn pé ìwà àti Lizzy ẹ̀ ń ṣàbòsí sọ bẹ́ẹ̀ fún mi tó bá sọ bẹ́ẹ̀ fún mi jẹ́ ìwọ̀n létí torí ìgbà tí mo rí TNT yẹn mo pa ẹni yìí dàgbà kò kẹ́ni sí ní di ìbàjẹ́ mo máa ń pọ́n obìnrin lé gan wàláì mo fi kàá bàbúrà àmọ́ tẹ́ bá ti rí obìnrin alábòsí ẹ jẹ́ ká mọ̀ pé eléyìí alábòsí ni o TNT yẹn èmi ò wá kí ni fẹ́ borúkọ ẹ jẹ́ fún àmọ́ wà tí ò da tí ká sọ fún ẹ ọ̀rẹ́ ẹ̀kọ́ Lizzy oníwà àbàjẹ́ Lizzy ó ní èmi ṣe kíní kan pè wá papọ̀ ó ṣe program fún woman tó ń ṣe actress yẹn pé kọ́ máa help ẹ̀ pé wọn kọ́ Lizzy wọn máa ń lọ patí wọ́n ń correct ẹ wípé yìí ṣerú táìmù yẹn ló yẹ kó ṣerú program yẹn òótọ́ àwọn pípù yẹn wọ́n ń lo fake life òótọ́ àwọn pípù yẹn wọ́n ń lo fake life àmọ́ wọn TNT kò ń ṣe àsìkò yẹn ló yẹ kó sọ program yẹn ni mo ṣe Lizzy dẹ̀ wá bá mi torí mi mọ̀ pé wà àti Lizzy colleagues ní owó olówó fún Yínká mo sì mọ̀ wá fún Yínká ṣe tiẹ̀ mo ṣe tèmi ní now yes Yínká TNT alábòsí ni mo lè prove ẹ̀ màá dẹ̀ sọ toró máa fẹ́ reply mi ò dẹ̀ ní dá lóhùn tó bá dẹ̀ wá ó máa jẹ́ wotowoto gan màá sọ ìdí tí mo sọ pé Yínká TNT alábòsí ni èmi ò ń sọ̀rọ̀ kí má ní evidence ṣe láti gbà tí Yínká ti sọ̀rọ̀ Yínká TNT ẹ̀rí pé mi fún wọn lésì torí mo rẹ́rìn-ín ṣe mo step tí Yínká TNT gbé lórí ọ̀rọ̀ diva school màá sọ fún yín ṣe mọ̀ pé Yínká TNT ó mọ diva school dáadáa ó mọ̀ pé èèyàn ńlá ni ó mọ̀ pé èèyàn tó wà popular ni tí bá parọ́ ẹni kí Yínká TNT kó jáde kó nírọ́ ni mo pamọ́ òun ó wá lọ pé ìyá wa tó ní diva school yẹn ó wá lọ pé lẹ́yìn ẹ rọra máa mọ́ mi ẹ rọra máa mọ́ mi ẹran tí bẹ́ẹ̀ ta pàdé ní England ta pàdé ní Canada ta pàdé ní Toronto yẹn ẹ̀kú ọjọ́ mẹ́ta o ẹ̀jẹ̀ gírí kan ọmọ ìrìn àdá lóhùn mú mi má bínú mo máa gbọ́ ṣó kan Lizzy Anjorin ẹ̀yìn àti ẹ̀ ó ń sọ̀rọ̀ yín ó ní kinní kan kí lè wá dọ́dọ̀ ọmọ àlùjọ yẹn lẹ́nu ẹ̀yìn Yínká TNT ṣé mo tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀ rí ni ṣé mo tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀ rí ni mo ń ṣiṣẹ́ mi ni nà tó bá nírù mi nínú ẹbí tó ní làákàyè láti dá rédíò station lẹ̀ èmi ò sọ̀rọ̀ okó àtòbò náà ìwọ wà ló ń ba èmi jẹ́ fún client tèmi ṣé mo sọ̀rọ̀ okó àtòbò ń bí ni tí wọ́n bá jẹ́ obìnrin alálùbáríkà tó ní ògo sọ̀rọ̀ okó àtòbò ló yẹ kó fi blow ní nǹkan tó lè fi lọ́mọ lọ́wọ́ you are doing rubbish. Rubbish ló ṣe náà wọ́n wá sọ fún divas pé wọ́n ṣe máa gbé polówó wá fẹ́ mi pé wọ́n rí wọ́n bẹ̀ wọn ò ṣe gbé polówó lọ fún ẹ ó ti sọ̀rọ̀ yìí since more than 2 months mo dákẹ́ fún ẹni mi ò dẹ̀ bá àwọn kankan sọ wọ́n ní wọ́n ṣe máa gbé polówó lọ fálùjò bọ̀bọ́ yẹn kìíní kan bọ̀bọ́ wo mo tọrọ oúnjẹ lọ́wọ́ ẹbí ẹ̀bọ́ mi rí ni mo mú ẹ rí ni. ṣé mo mú ẹ rí ni Yínká TNT mo ń ṣiṣẹ́ mi ní náà ó wá ń béèrè lọ́wọ́ ìyá yẹn lọ́jọ́ náà lọ́hùn tí bá parọ́ mú ẹ kó máa já mi o ó ń sọ fún ìyá yẹn pé màmá kí lẹ wá fẹ́ ṣe ń sìn pẹ̀lú gbogbo nǹkan tí Lizzy ṣe fún yín yẹn
òun béèrè láti lọ fún Rizzy ní reply ó fẹ́ mọ nǹkan tí Divasco fẹ́ ṣe. Alábòsí nìyí, ẹ ń ṣe obìnrin gidi láwùjọ. Àgbàlagbà nìyí àmọ́ ẹ deserve àgbàlagbà gidi. Ẹ wọ́n ń béèrè lọ́wọ́ ìyá Divas pé ẹgílá màmá yẹn wá sọ fún ẹ pé kò sí nǹkan tó wọn fẹ́ ṣe àwọn àti gbogbo ẹlẹ́sọ̀wọ́ Ọlọ́run ni. Tó bá pé ò pé Divasco jáde sọ online sọ pé mo parọ́ mọ́ ẹ. Wà alábòsí àgbàlagbà yìí tó bá rí lórí social media láti yẹn. People will come to you because wọ́n sọ̀rọ̀ kó àtòbò. tó yẹ ló ṣe ní followers tó bá kó bẹ̀rẹ̀ pẹ̀lú wọn program tó ní làákàyè báwa ṣe bẹ̀rẹ̀ wàá mọ̀ pé kò tó rí èèyàn kan wù ẹ́ àkọsẹ́ ló máa ṣe. wàá ní ẹ ìṣe máa gbé polówó lọ fún ọmọ àlùjọ yẹn so wọn kò tó sọ̀rọ̀ yẹn sí more than 2 months orí pé mi torí pé wọ́n kọ́ mi nílé mi ò tètè reply màá máa wo èèyàn báyìí alábòsí ni ẹ wọ́n wá sọ̀rọ̀ ń jẹ́ ìhání ẹ tó bá ní voice note ẹ lọ́wọ́ jọ kí ni voice note ẹ kí ló fẹ́ dà fún mi èmi ní voice note ẹ lọ́wọ́ mi ò play ni kí ló fẹ́ dà fún mi kò dà kọ́kọ́ fún mi sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí ẹni tá play voice note ẹ yìí ó wù wá ẹ ní ọmọ yóò sọ ti wà lọ́wọ́ wa tá a play gbà kárí wípé ó ń lékún sí wa la ṣe play pé gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ̀wù nǹkan tó wà láàrin wa o torí mi ò play àwọn èèyàn ni mo nígbà lọ́wọ́ mo ò ní òun ọ̀tẹ̀ sọ yẹn lọ́wọ́ wọ́n wá lọ ń bá Divasco pé kọ́ máa gbé polówó ọjà fún wa mo tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀rí ni lájọ́ tó èèyàn ti help mi lórí social media mo gbé gbàbádà mi mo gbé wá sí company yẹn rí ni ṣé mo gbé gbàbádà wá sí company yẹn rí ni àbí mo mọ̀ ẹ́ rí ẹ̀yin ìka èèyàn yìí tóun èèyàn bá rí ẹ́ńtà tó ń rẹ́rìn ogún àdèbò ṣèkí nìkan gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ yẹn ìwà wo ni wọ́n ní ìwà wo ló ní. wàá máa ṣe program èèyàn àròbá èèyàn gidi yẹn ẹ̀yin ìka èèyàn burúkú yìí èèyàn bàyẹ́jẹ́ yìí. jáde ni mo parọ́ mọ́ ẹ̀yin ká TNT pé ò pé ìyá Divas lórí ọ̀rọ̀ Lizzy Anjorin Lizzy ló ń wẹ́ wá náà ta ló ń wẹ́ wá Lizzy ló ń wẹ́ wá náà mo fẹ́ gbọ́ reply yẹ lórí èyí tí mo sọ yìí sọ fún mi pé o ò pé Divasco lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣé torí pé mo ń wú ẹ̀ wọ́n ṣe gbé polówó afálójò tí wọ́n bá jẹ́ abiyamọ gidi tó jẹ́ abiyamọ alálùbáríkà wà á níwò èmi nínú fámìlì mi ò fẹ́ jalè mi ò fẹ́ ṣe yahoo mi ì fẹ́ wù ọ̀daràn wọ́n ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ìwọ wá ní wọ́n ṣe wá gbé polówó ọjà wá fẹ́mi ṣé wà tí Lizzy ń wù ṣé wà gidi ni díà tó bá gbé wá fún ẹ gan ò ní gbowó. ṣó fẹ́ sọ pé o ò ní nọ́mbà ìyá Divas lọ́wọ́ ẹni tó ń gbé wá hello ta nìyẹn ṣé wọ́n sọ fún mi pé o ò ní nọ́mbà ìyá Divas lọ́wọ́ wá sọ fún gbogbo àgbáyé pé o ò kìyà yẹn lẹ́yìn wá parọ́ yẹn kó jẹ́ kájọ gbọ́ alábòsí àgbàlagbà yìí tẹ́yìn bá fẹ́ hùwà gidi ẹ̀yin ò ṣe pé Lizzy ìwà tó wù yóò dáa níjọ́ tó gún lé ọmọ yìí dúró tí ẹni náà ọmọ yìí wà lóyà sí ẹni náà kí ló dé
tọmọ yẹn bá tẹ̀ wá ṣe ẹ̀ tí ẹ kó rí bẹ́ẹ̀ débi pé mi ò ṣe Lizzy ló ṣe mí wọ Yínká TNT ó mà ní kankan sọ sí yẹn nígbà tó máa gbé ààbò sí ẹ̀dẹ́ sórí social media ó ní gbogbo ìwà tí Lizzy ń wù ó ní òórí kankan alábòsí ni yín alábòsí àgbàlagbà kẹkọọ jàtìjà tí ń sọhùn ìyún níranù àgbàlagbà yìí ẹni gbogbo nǹkan tó ń ṣe àìní ẹ̀rí ṣe fojú ni abẹlẹ plásítà mójú àìní ẹ̀rí gbogbo nǹkan tó ń ṣe ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ sẹ́ẹ̀dì ẹ̀sìn ìlànà ni tọ́wọ̀n àfáàrí àbí àwọn akéwù gba gòdù ṣé wọn ò rí lọ́dá sí tọ́wọ̀n wòlíì ìsàlẹ̀ rí ẹ̀ẹ́dẹ̀ ọ̀rá máa ṣọ̀tẹ̀ àbòsí ò dáa àti Yínká TNT àbòsí ò dáa tẹ bá tó ẹ wá sọ pé ẹ̀yin o ẹ̀yin ní ọ̀rẹ́ yín ni tọ̀hún ọ̀rẹ́ yín ni èmi ò sọ pé ìyàn lè jẹ ọ̀rẹ́ gbogbo àgbáyé àmọ́ ẹ má ṣàbòsí àti TNT ẹ má ṣe àbòsí gbogbo nǹkan tẹ bá fi àbòsí kó jọ tó bá dojú alẹ́ ò máa ń tán ni ẹ má ṣàbòsí ẹ fẹ́ dá lọ́dọ̀ ẹ̀ àbí wọ́n ní Lizzy èèyàn gidi ẹ wá ń tún Lizzy ṣe lójú ìyá yẹn ẹ̀yin ò dé sọ wà burúkú tí Lizzy wù wọ́n lẹ̀ nǹkan mójú yín ni nígbà tí Lizzy rán Anamáyọ̀wá àti ọ̀wọ́n ṣégè tí wọ́n lérí ikú síra wọn àti pmp àbí kí ló ń pè olórí burúkú 419 tó wà lórí social media yẹn ṣe ẹ lẹ̀ nǹkan mójú gbà yẹn ni ṣe lẹ̀ nǹkan mójú ni ẹ lẹ̀ nǹkan mójú náà ẹ lẹ̀ nǹkan mójú náà ẹ wá ṣàbòsí ẹ wá lọ pè ya divas ẹ mọ̀ kankan ó fi ilẹ̀ sẹ́rí ibi tá a play show ìdè àti parí show a máa play ẹ̀tọ́ ẹ wo tó dé. is another ball game because alóore ta lè ṣe fúnra àti yẹn lóore tó lè ṣe fún mi. hello oore kí ni ṣé wọ́n tó ń kó fọ́tò àwọn ọmọ kékeré tó ń dáná sun tó ń ṣe pé yé mọ́já o God forbid battle ọlọ́run ò ní kọ̀ wá àti divas papọ̀ láyéláyé ó dé wò lẹ́jọ́ fẹ́ ní ìwọ tó ń ṣe pé fún ọmọ kókó ó dé wò ìgbó rere. èmi náà lóore tí mo lè ṣe fáǹtì yẹn. àǹtí ẹ̀ wo ló ń ṣeré fún. èmi náà lè fi platform mi promote school wọn yẹn. ẹ ló jẹ lọ ìwọ àti Yínká TNT jealous ni wọ́n bá ayé yín jẹ́ tó dẹ̀ wò pé àbí school yẹn wọ́n dẹ̀ gbé polówó afálùjò ìkan tó ṣe yín nìyẹn kíyà yẹn kọ́ máa sanwó polówó mọ́ wọ́n yìí máa continue polówó lọ fún wọn jealous òun ló bá ayé yín jẹ́ ṣe ti rí báyìí ẹ rí wípé ìlara ní àlùjọ tí ń bọ̀ wọn yàn gidi ó ti ń bá wọn tó pọ̀ ẹ̀yin warrior ẹ lọ flag ẹ ẹ̀yin warrior ẹ lọ ṣe gbá fún ká bá ń ṣe bẹ́ẹ̀ fún orí ni gbogbo nǹkan Yínká TNT ọ̀rẹ́ Lizzy Anjorin orí ni gbogbo nǹkan ṣé mi jowú ẹ ni àbí ìgbà tó máa ń ṣe okú àtòbò tóun èèyàn máa ń wù ẹ rẹpẹtẹ ṣé mo jowú ẹ ni orí ni gbogbo nǹkan ó ga o. wọn náà lè fi platform wọn
ṣé àǹtí yìí ò lè introduce àwọn ọ̀rẹ́ wọn sí mi ni ṣé àǹtí yìí ò lè sọ pé à. ẹ̀gbọ́n àǹtí yẹn ò fẹ́ bọ́ àwọn èèyàn gidi tó ó ti bọ́ Lizzy wàláì ó ti bọ́ ó fẹ́ bọ́ àwọn èèyàn gidi tó ó béèrè dáadáa ni ó lọ béèrè pé ta ni Divas, who is Divas? Ṣé tó gbé yàrá ìwà sórí social media ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí ò léèyàn bẹ́ẹ̀ tó bá jẹ́ nǹkan nú ayé bó ṣe máa ń ṣe nìyẹn. Ṣé ó lọ béèrè dáadáa ni? Ṣé ó béèrè ni? Ó yẹ kó ọ̀rẹ́ Yínká TNT ó yẹ kó sọ fún ẹ bí Divas ṣe jẹ́. Yínká TNT mọ Divas dáadáa. Ọ̀rẹ́ ò sọ fún ẹni. Àwọn fẹ́ ṣe kinní kan yẹ sí skul àwọn o àwọn fẹ́ wá raṣọ. Wọ́n fẹ́ ṣe kinní kan yẹ sí skul àwọn wọ́n wá báwọ̀ tó ń kó ṣẹ́rẹ́ lórí àwọn ọmọ kókó. Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run ò ní jẹ́. Lọ́dọ̀ mi àti yẹn lè sọ bẹ́ẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́ but ẹ̀yin lẹ mọ tactics tẹ́ ẹ lò tẹ́ fi ń achieve gbogbo nǹkan tẹ́ ẹ achieve yẹn so ẹ jẹ́ ká gbọ́ síwájú díẹ̀ sí kí mo kàn fi ń dẹ̀yìn warriors lẹ́kọ̀ọ́ ni. Àwọn warrior òpònú bíi tiẹ̀ ló máa fi máa dá lẹ́kọ̀ọ́. Mo kí o gbẹ̀yìn tẹ́ ń gbọ́ wa arábìnrin Lizzy Anjorin òun ló ṣe fídíò yìí tó dárúkọ àlùjọ and then lórí àti òfin ni o àti social media ni o téèyàn bá ti wá fún wa tó bá dárúkọ wa a máa dárúkọ téèyàn bá bú wa a máa bú téèyàn bá wà tí ò dá sí wa a máa sọ pé ìwà tó wù rẹ kò dáa àti Yínká TNT olóko olóbò ìwà tó wọ́n wù àwa ò hẹ́ẹ̀tì wọn tẹ́lẹ̀ o àmọ́ ìwà tó wù ìwà ẹni bí ìwà ìkà nìyẹn wù àti Yínká ẹ yíwà padà kúrò ní ààbò sí ibi tẹ́ bá máa dé lẹ́ máa dé àti Yínká ibi tẹ́ bá máa dé lẹ́ máa dé.